Subhanallah. Ẹ wo fídíò tí mo gbé sókè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tag mi lé lórí. Mo kàn ń wò ní at the point mi mọ̀ ká tí mo fẹ́ wí sí torí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò báyìí. Bó nǹkan tí ń dùn mí ni wípé ó ti jẹ́ pé ẹ̀yin àgbàlagbà lẹ ń sọ̀rọ̀ àwọn nǹkan lẹ́nu. Ojú ẹ jẹ́ ká jọ wo fídíò yẹn náà. Ẹ jẹ́ ká jọ wo fídíò yẹn náà. Sultan Sokoto nìkan ni. Owó nìkan ló lè declare àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan. Tẹ́lòmíì bá tún declare àjọ kan ní pé ìjọba yìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan. Yálà kí Sultan tó sọ ni o, àbí lẹ́yìn tí Sultan sọ tán, in tó ń sọ ni pé ó ń declare rẹ̀ gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì àwa Mùsùlùmí Nàìjíríà. Ẹ̀sìn wa sọ pé ká pa á. Ẹ̀sìn wa sọnù, òfin ẹ̀sìn wa lákàáyí. Má wàá wò pé ẹ̀sìn wa ló lè lo Amẹ́ríkà sọ pé wọ́n ní pírẹsidẹ́ǹtì Amẹ́ríkà. Má tiẹ̀ lo Amẹ́ríkà ṣe press conference ní iwájú ìta yín. O ní ìdí láti lọ orí tẹlifíṣàn social media náà dáa. Kan péjì kan sí rẹ lójú. Declare yourself as the president of the United States of America. Ọmọ. Now, ẹ ti rí fídíò yẹn àbí? Ẹ wo nǹkan t'Agbalagba ń sọ. Agbalagba ni wọ́n o. Wọ́n ní ìmáàmù kí náà pè wọ́n. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àbí kí náà pè wọ́n. Subhanallah. Náà ẹ gbọ́ nǹkan tẹ́ ń sọ. Ayé ti ń bàjẹ́ already. They are painting us bad names in Islam. Tá bá ń sọ̀rọ̀ wọn ni a kì í ṣe Mùsùlùmí. Yẹn. Ọ̀rọ̀ tí ẹni yìí sọ báwo ló ti bá la ká ìmú. Tẹ́nìkan bá declare pé ìgbà mi làwẹ̀ àbí kíní kan kẹ pa ò sí kí pa èèyàn mọ́ kán pa èèyàn kan kò sí ó ti rọrùn fẹ́yìn láti mọ̀ sọ báyìí. And then a lot of people will sit in front of you and you will be saying all these things. What do you want them to learn? Pa báwo? Ó ti yẹ pé bí kán mọ̀ pààyàn pa kò sí wọ́n lẹ́nu tí yín báyìí and you will be saying it. People are already calling us a religion of pààyàn all these things. Mo rò pé ẹ̀ kí n lo media. Wọ́n ti bà wá lórúkọ jẹ́ lọ jìnnà ẹ̀yin náà tó wá ń bá wọn confirm ẹ̀ pé bó ṣe rí nìyẹn. Àwọn kan náà ní pé tó bá ti fi Islam múlẹ̀ kan pa ni ìwọ owó. Kí ni gbogbo eléyìí náà? Can you just imagine ẹ̀ dẹ̀ ń ṣe you're saying it authoritatively pé ẹni ẹ̀ tó bá ti declaration lásán. So force bẹ́yẹn bá tiẹ̀ wá jáde tó wá sọ wípé ìgbà báyìí ni Ramadan kiri kan ṣé kò sọ ó force anybody láti tẹ̀lé ni. Tìbí àwọn èèyàn ló ẹni tó bá wù ló máa tẹ̀lé. But that's not the case. Ẹ̀wọ̀n nǹkan tẹ́ fi ń wéra wọn kó lọ sí Amẹ́ríkà kó wọn lọ sọ wípé òun ni president yóò rí nǹkan wò subhanallah. Ẹ má ṣe irú àwọn kan báyìí mọ́ náà. Ayé tá a wà yìí nísìnyí ayé mídíà ni ayé tán fi mídíà bá Islam jà gidigidi ni tí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ irọ́ subhanallah. Ayé tó yẹ pé mídíà wọ́n fi ń bá Islam jà burúkú. Wọ́n pa irọ́ ńláńlá wọ́n sì gbé ilé Islam lé lórí ẹ̀yin náà tó wá ń sọ àwọn nǹkan yìí. Kí ni kí àwọn tí ò jẹ́ ẹlẹ́sìn wa Mùsùlùmí ká máa sọ ọmọ nìkan wọ́n sọ even a layman tí ò tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ rárá tó bá gbọ́ eléyìí á tún gbá Islam yẹn ẹ̀sìn wèrè ni. Why you mo sọ kí ni kan Quran tẹ́ rí yẹn ẹ̀kọ́ tí ń bẹ́nu Quran ti pọ̀ jù. Kò sí àfáà náà láyé tó lè treat gbogbo tó wà ní Quran tán sì focus lórí ẹ̀yin àwọn nǹkan tó lè positivity àwọn nǹkan tó lè positively impact on the city àwa tá a jẹ́ Mùsùlùmí kódà àwọn tí ò ń ṣe Mùsùlùmí kí ló dé focus lórí yẹn you saying all this thing for what? Ẹ má sọ wá dẹni tí ó máa rìn ládùúgbò àbí tí ó máa rìn lọ́nà tó máa lẹ̀ wá lóko pé Mùsùlùmí ni gbogbo ẹ lẹ̀ wọ́n lóko kan tó pa wá ẹ pa wọ́n náà. Ó láwọn nǹkan tí yẹn gbọ́dọ̀ máa fi ṣe wá sí àwọn nǹkan kó ẹ mọ̀ súnmọ́ àwọn ilé tí ẹ̀ kì í rí àwọn bíi Mudirul Markaz ni ẹ kì í rí àwọn bí akéwùgbà gold ni ẹ kì í rí àwọn bí àmì Ọlọ́run ni ẹ kì í rí àwọn bí small body big engine ẹ̀bùn Olúwa ẹ rí àwọn people yìí ni they never say anything negative instead they are looking for how to impact on people positively but instead ẹ̀yin àwọn tẹ́ bá ti gba máìkì báyìí wíkú ìlókù ẹ stop àwọn nǹkan yìí now stop it. Ẹ má sọ wá dẹni tó mọ̀ ilẹ̀ kò máa ń lọ́nà o tọ́ Ọlọ́run á ṣàánú wa nǹkan tí ń dùn mí nípa àjọ ń ṣe Islam yìí náà ní subhanallah.